Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Mo wà pẹ̀lú Ọlọ́yọ̀ Muyideen Ọmọlámídé Àkànní. ẹ̀rí Bí tí wọ́n jẹ́ ọmọ bíbí inú Ọ̀yọ́. tó jẹ́ ọmọ bíbí inú Ọ̀yọ́. Mo máa ń rí àwọn èèyàn, mo ti rí lẹ́gbàá, mo ti rí lẹ́kìtì, mo dẹ̀ máa ń rí àwọn lọ́yọ̀ọ́. Kí ló dé tó fi jẹ́ pé gbogbo àwọn tí wọ́n bá ti wá sí Èkó láti Ọ̀yọ́, tó bá ti wá sí Èkó, wọ́n máa fi ń jẹ́ lọ́yọ̀ọ́, àti pé kí ló fà á? Atọ́kùn, ìdí rẹ̀ nígbà tí èmi kọ́kọ́ ń bọ̀ wá sí Èkó yìí, tí mo gbéra láti Ọ̀yọ́, mo dé Ìbàdàn. Ìgbà mo dé Ìbàdàn, mi ò mọ bí ṣe máa lọ sékòó. Wọ́n wá ń béèrè lọ́wọ́ mi pé tó ká lẹ́sẹ̀ léléyìí o, àbẹ́ máa wọ mọ́tò ni. Wọ́n wá ní Ọ̀yọ́ mo ti wà, kí lẹ wá ṣe lọ́nà Ìbàdàn bíbà tẹ wá látọ̀yọ́. Ọ̀dà ẹjọ́ tó lọ Èkó mò ń lọ o. Wọ́n dẹ̀ sí kí ni pé ọmọ Ọ̀yọ́ ni torí nǹkan ìrìn Ọ̀yọ́ ló ń sọ. Mo dẹ̀ tẹ̀lé wọn, mo dẹ̀ lọ́wọ́ tá lẹ́sẹ̀ eré ìdú. Mo dẹ́kọ̀, mo sì dẹ́kọ̀ nìyí. Ọlọ́dẹ sì kẹ́ mi, mo dẹ̀ ń gbádùn ayé mi. Ẹnìkan kó mú mi wá sí Èkó fúnra mi, mo kú lọ́yọ̀ọ́. Lọ́yọ̀ọ́ lé kò ń sọ̀yọ́ Ìbàdàn o, Ọ̀yọ́ Aláàfin gàdún òjò pásíkẹ́rẹ́ wá ti bá ibẹ̀ lèmi ti wá. Àgbọ́yé. So ní ìgbà tí ẹ ti wá dẹ́kọ̀ lọ sí wá tẹ orúkọ lọ́yọ̀ọ́ mọ́ yín lórí. Láti ìgbà mo ti dẹ́kọ̀ yẹn ìní ẹ ti ń pè lọ́yọ̀ọ́. Àgbọ́yé. Ní gbogbo bí ti mo dé. Ní Ìbàdàn, láti ìgbà tẹ ti wá dé Èkó, kí ni àwọn ìrírí tí ẹ ti bá pàdé tí ẹ lè sọ fún wa pé ó jẹ́ ìrírí yín láti ìgbà tẹ ti wà ní ìlú Èkó? Atọ́kùn, ẹ ṣeun. Ìgbà mo dẹ́kọ̀ wọ́n ń pe ibẹ̀ ibi tí wọ́n bí mi sí Oníbẹ̀jú street ní Lágége. Ìgbà mo dẹ̀ débẹ̀, àwọn fámìlì bàbá mi wọn ò gbà mí láàyè. Wọ́n ní kí n gbowó padà sílé. Mo wá wò pé ọgbọ́n wo ni mo máa dá, èmi ò lè padà sílé. Ìyà ti pọ̀ jù nílé ni o, ká máa rókó. Mo wá gbéra. Mo ṣáà mọ̀ pé wọ́n máa ń pe bus stop ètò ìyànà pàjá o, Òṣòdì o. Mo ṣáà mọ̀. Mo wá ní Kétu Mile 12 lèmi ń lọ. Mo wá tẹ̀lé mò ń lọ ẹ̀ bó ṣe ń lọ Tankero mo ń tẹ̀lé tí mo fi dá Anthony. Nígbà mo dá Anthony tí mo dé Òṣòdì, àmọ́ ti gbọ́n. Mo wá wò pé ṣé bí màá ṣe rìnrìn mi ni mi ò lówó mọ́tò, kò sí nǹkan kan lọ́wọ́ mi. Ẹni sùúrù. Àwọn fámìlì yìí tí mo wá bá wọ́n ti dà mí nù. Ẹni sùúrù. Gbogbo ibi tẹ dárúkọ ní Èkó yìí, bus stop to bus stop tẹ dárúkọ, ṣé nígbà tí ẹ dẹ́kọ̀ lẹ́sẹ̀ mórúkọ ọbẹ̀ ni? Gẹ́gẹ́ bí nǹkan tẹ sọ fún mi, ẹ ní pé nígbà tí ẹ dé tí àwọn ẹbí bàbá yín ò gbà yín, Ẹ ṣeun. ẹ wọ mọ́tò, ẹ sọ bí tẹ bá. Ẹ ṣeun Atọ́kùn. Mo mọ̀ pé Oníbẹ̀jú street òun ni ìyá tó bí ìyá mi tí wọ́n máa mú mi lọ. Bàbá dẹ̀ tí mú mi débẹ̀, wọ́n á ní Oníbẹ̀jú street ni ẹ sọ wá sí o. Wọ́n á dẹ̀ sọ wá sínú ọjà yẹn. Torí ẹ̀ mo ti fi mọ̀ ni. Ìgbà tí mo náà dẹ̀ ń bọ̀, mo dẹ̀ lọ wọ mọ́tò lówódé, mo ní Oníbẹ̀jú street lẹ máa sọ mí sí o. Irun mú torí ayé sẹ́sàn wàgùn ni. Ẹran tuntun ti dé yẹn ń pè ìjọ tí tó ń fò lókèèrè. Ó ṣe ń gbárí àti gbèrò bẹ́ẹ̀ ló ń sáré àti gbẹ̀mí. Irin tuntun ti dé, ẹtùgbé irin tuntun ti dé ìjọ tí tó ń fò lókèèrè. Ó ṣe ń sáré àti gbèrò bẹ́ẹ̀ ló ń sáré àti gbẹ̀mí. Ẹ̀dùn ṣé orúkọ mọ́tò yẹn nìyẹn? Wọ́n yẹn ń pè láyé ìjọ́un. Sẹ́sàn wàgùn àti sàlù tí a máa ń jálẹ̀ Owódé lọ́yọ̀ọ́. Àbóhùn náà lọ pè tá ń lẹsẹ̀. Nǹkan ni tá ń lẹsẹ̀. Tá ń lẹsẹ̀ tún yàtọ̀. Tá ń lẹsẹ̀ yàtọ̀. Bíjọ́ọ̀tì ni à ń pè láyé john tí a bá wa
ní kékeré wa owódé ni wọ́n ti máa ń jalè tí àlọ́run ní ń pè tẹ́ bá dẹ̀ rí ọmọ máa já fíkánfíkán mi pẹ̀lú tí a bá jalè atọ́kùn paripa wo ṣebí fọgálẹ́sà lè mí ṣe lówódé Ọ̀yọ́ yẹn nígbà kékeré màá wà lọ Sálóńgẹ́ àwọn tí wọ́n já mọ́tò tuntun lẹ̀ látòrí mọ́tò tírélà tí wọ́n já lẹ̀ wọ́n lọ Sálóńgẹ́ màá lọ sí Ṣèjìgbé lọ́yọ̀ ń lọ bá wọn ra ojú ọ̀gá fúnra rẹ̀ gan tí wọ́n bá sá orí ẹran òun lè jẹ́ tán torí ẹ máa ń là méjì tí wọ́n bá ti là méjì tí wọ́n bá lọ Sálóńgẹ́ àtọ́ lọ sí Ṣèjìgbé gbogbo ẹni tó bá mọ̀ yọ àti mọ̀ bí tí mò ń dákọ̀. ẹjọ ṣé nínú ìgbésí ayé yín àti Ọ̀yọ́ àti Èkó ibo lẹ lè sọ pé ẹ mọ̀ jù ibo lẹ lè sọ pé mo mọ̀ Èkó ju Ọ̀yọ́ lọ mo mọ̀ Ọ̀yọ́ ju Èkó lọ. ọ ṣeun atọ́kùn kò ní bàjẹ́ fún yín gbàrà tẹ́mi ń bọ̀ wá to my 12 ni mo mọ̀ tá ń lẹ́sẹ̀ mo wò wá débẹ̀ nígbà ìròyìn mo rẹ̀ tì wọ́n ti rí báyìí fún ọdún mẹ́ta gbogbo sẹ́ni olówó rà èmi ti rí báyìí débẹ̀ bọ́ọ̀tì wàhálà tó kàn ṣẹlẹ̀ ní pẹ̀tọ́ ìgbà tí fọ́ọ̀mù dáhùn olùyà aláró òun ní báyìí mi jábọ́ sí mo fi di ẹni tó ń ṣe iṣẹ́ búrẹ́dì láti bí iṣẹ́ búrẹ́dì yẹn ni mo ti rí èèyàn tó pè mí pé kí n máa bọ̀ ní bakery bí mo ṣe dúró bakery nìyẹn tèmi náà lọ búrẹ́dì tí mò ń kiri tí búrẹ́dì bá dẹ̀ kù ní my 12 máa ní kí n gbé lọ sí ilé ilẹ̀ màá máa kọrin ẹgbẹ́ ìbéèrè orin tí mò ń kọ. orin wo lẹ ń kọ. mo fẹ́ dún bí mo fẹ́ mo fẹ́ dún bí mo fẹ́ mo fẹ́ dún bí mo fẹ́ kú pa mo láṣẹ wo ni mí o mo láṣẹ wo ni mí o mo láṣẹ wo ni mí ìjà burúkú o. àwọn ọmọ alábàárù ṣe ń lu àbárù ní my 12 ọmọ abamira búrẹ́dì káwọn ọmọ olórí burúkú ta yẹn ká má gbowó lọ́wọ́ mi màá wá mú rọ́bà bàǹdì màá wá kó owó yẹn gbà síbẹ̀ màá bá dẹ̀ ti fẹ́ lù mí gbà tí mo bá dúró kankan lọ́wọ́ mi màá fi mí lẹ̀ mo bá dẹ̀ dúdú pé àkó fọ́gà tí mo bá ṣiṣẹ́ atọ́kùn bó ṣe jẹ́ nìyẹn. Ibo ni iléèwé tẹ lọ iléèwé àkọ́bẹ̀rẹ̀ wo lẹ lọ lọ́yọ̀ọ́. lọ́yọ̀ọ́ Ọ̀pàpà grammar school. Ọ̀pàpà grammar school. bẹ́ẹ̀ni. primary or secondary. primary ni. straight ni mo ń gbé lọ nígbà yẹn pẹ̀lú ṣọ́ọ̀kì mo ti tí bá ti léètì mọ́ máa ń lù mí jù máa fà mí lọ́wọ́ máa tẹ̀lé sórí bẹ́ǹsì báyìí ọ̀kan á fà mí lọ́wọ́ báyìí àwọn kan á fà mí lẹ́sẹ̀ wọ́n máa tọ́ ìgbà sí mi ń dì ìgbà tí mo dẹ̀ rí wípé tó ọ̀rọ̀ sùkúù yìí ó ti fẹ́ sú èmi ẹ̀yin tíṣà yìí ya wèrè tó mi o ọmọ oko lè mí o mo ṣe ṣe wèrè fáwọn tíṣà yìí ẹ̀ ti lé mi gbogbo sùkúù yẹn àti rọ́bà wọn ò jẹ́ ń wọ sùkúù mọ́ Àtọ̀pàpà máa lé mi dànù tẹ́mi náà fi já wá sèkó tí mo fi dánmọ́ Èkó nìyẹn pé ibẹ̀ náà ti bí mi Agége Oníbẹ̀jú street náà bí mi sí àárín ẹgbẹ́ mi lọ létà ńlọ kọlà fún mi. ẹ rí gbogbo èyí tí ẹ̀ ń wo fọ́nrán yìí a ó tẹ̀síwájú lórí ìtàn ìgbésí ayé lọ́yọ̀ọ́. bẹ́ẹ̀ ni mo ń bọ̀ mi ò tí ì dé.